Ẹ káàbọ̀ sí ìlú Ado Awaye. A wà ní ẹnu ẹsẹ̀ orí òkè Ado Awaye. Orí òkè Ado Awaye òun là ń wò lọ yìí, ẹnu step ẹ̀ òun ló lọ yìí. Ohun tó wà òrìṣà tó wà ní orí òkè Ado Awaye yìí 16 mẹ́rìndínlógún. A fẹ́ gun orí òkè lọ báyìí nísìnyí. Orí òkè táwọn kọ́kẹ́ wọ́n pè ní Shaggy Rock. Ẹlẹ́ẹ̀kejì Ọbalùfọ̀n. Ẹlẹ́ẹ̀kẹta Ìyáké suspended lake, òun ni odò tó suspend láti inú àpáta tí ò lópin. Ẹlẹ́ẹ̀kẹrin Elephant Tree. So àwọn yòókù ó wà níwájú. Ẹsẹ̀ kẹrin kú ọba ń yíra ìgboro ààfin ọba tí wọ́n ti ń tayọ ọlọ́pọ́n ó wà ní orí òkè yìí. So orí òkè la fẹ́ gùn lọ yìí, ẹnu òsè òkè la wà yìí o. Orí òkè yìí òun ni ìṣẹ̀dá ìlú yìí tẹ́lẹ̀. Orí òkè yìí ni àwọn baba ńlá kú baba wa. Ogun ló lé wọn dé ìbàyè, orí òkè ni wọ́n tẹ̀dó sí. Òkè Ado la wà yìí, ọ̀tọ̀ ni orí òkè Awaye. Ìgbà tí wọ́n yé ogun dà omi yẹn tó ṣẹlẹ̀ àti Ilé Ifẹ̀ ni àwọn bá wa ni wọ́n ti ṣẹ̀ wá. Wọ́n bá òkè yìí báyìí ni. Ọlọ́run ló dá òkè yìí. So ìgbà tí wọ́n wá dé orí òkè yìí, wọ́n dúró sórí òkè, wọ́n gbé orí òkè táwọn wà yìí, ihò wà ń bẹ, kéfù wà ń bẹ, pé àwọn lè máa gbé sí ibi báyìí o. So ìgbà tí wọ́n wá parí ogun dà omi yẹn, làwọn wá sọ̀kalẹ̀ kúrò ní orí òkè tiwọn. Ó wá tó bí 5 years, Awaye náà wá sọ̀kalẹ̀ kúrò ní orí òkè wọn. Ní wọ́n wá fi discover pé tó àwa dúró, Awaye, ìtumọ̀ Ado Awaye òun ni à ń sọ nípa èyí. Odò tá ń pè ní odò Ìyáké yìí, ọ̀kẹ́ wà kékeré báyìí, small cave ni. Ìyẹn là ń pè ní agbọ̀n fún Ìyáké. Èèyàn gbọ́dọ̀ touch yẹn, téèyàn bá touch ẹ̀, èèyàn á disappear sínú ńlá. Ọ̀tẹ̀ yẹn ti lọ nìyẹn. Èèyàn gbọ́dọ̀ touch ẹ̀, èèyàn gbọ́dọ̀ fọwọ́ kàn. Ó wà ní ẹgbẹ́ Ìyáké yìí. Agbé ọmọ fún Ìyáké là ń pe odò yìí. Àwọn nǹkan wo lèyàn tún gbọ́dọ̀ fọwọ́ kàn ní orí òkè? Àwọn nǹkan náà ń bẹ tó pé èèyàn gbọ́dọ̀ débẹ̀ gẹ́gẹ́ bí ìgboro tá à ń sọ yìí. Torí gbogbo nǹkan ló ní ìṣẹ̀ṣe. Ìgboro yẹn náà ti máa lọ ṣe ètùtù. Ibi tá dẹ̀ ń pè ní ọba ń yíráyé náà, tó bá fẹ́ jọba tù náà máa nísìnyí, ó ṣe function. Ibẹ̀ ni ọba ó lọ yíra ńbẹ̀ ni. A jókòó sórí, a sùn sórí àpáta báyìí. A yí lọ, a yí bọ̀, a yí lọ, a yí bọ̀. Ní orí òkè yìí, a máa rí àwọn ipasẹ̀ ẹsẹ̀ ńlá kọ̀ọ̀kan. Kí ni ìtumọ̀ ipasẹ̀? Ipasẹ̀ yẹn, ìgbà tí wọ́n fi ń gbé sórí òkè, ibẹ̀ ni wọ́n ti máa ń lọ ata. Ọ̀kẹ́dẹ̀ ń bẹ tí wọ́n ń pè ní ẹsẹ̀ àwọn àgbà. Ìyẹn ní ojú ẹsẹ̀ báyìí tó ní fíńgà. Ọmọ ọ̀ka. Bọ̀ àwọn yìí táwọn rí tó máa ń dárungun sójú ẹ̀, ibẹ̀ ni wọ́n ti máa ń lọ ata, ni wọ́n ti máa ń gún yẹn ní ìgbà tí wọ́n fi ń gbé sí orí òkè. Omi Ìyáké yẹn, ó ní téèyàn bá mú, ó ní nǹkan tó máa ń ṣe. Kí ni bírú àwọn nǹkan wo lómi Ìyáké? Omi Ìyáké yẹn Ọlọ́run ló dá. Ó dẹ̀ wà tó jómi àṣẹ. Wọ́n máa fi ń gbàdúrà. Àdúrà dẹ̀ ní ọkàn ni. Téèyàn bá ti bù, téèyàn bá ti gbàdúrà sí, ẹni tí ó bá lè mú, á fi sómi tó bá fẹ́ fi wẹ̀. Tó bá ti pray sí, Ọlọ́run á rí, èèyàn á ríṣẹ́ Ọlọ́run látara omi yẹn. Bẹ́ẹ̀ ti parí ẹ ní ọkàn ní àdúrà tó bá ti ní belief. Téèyàn bá ti nígbàgbọ́. So ìwọ̀nba nǹkan tí ó wà ń pa òkè yìí. Bẹ́ẹ̀ ni. Kí ni tí àwọn èèyàn bá fẹ́ wá sókè, kí làwọn nǹkan tí ó lè take wọn láti wá? Táwọn èèyàn bá fẹ́ wá sókè, àwọn ẹlòmíì lè wá. Bí ìròyìn tẹ wá nísìn. Mo gbọ́ pé àwọn òyìnbó ti fẹ́ wá fọ́ àpáta eré. Wọ́n ti fẹ́ bá fọ, bọ̀ wọ́n ń gbà wọ́n láyè. Àwọn òyìnbó dẹ̀ ti wá, tí wọ́n ti wá kó nǹkan àwọn àlùmọ́nì wa díẹ̀díẹ̀ tí wọ́n ti kó lọ. Ẹ ṣé gan. Kí ni orúkọ tí? Orúkọ mi ni Ọmọọba Kẹ́hìndé Owóyìá. Orí òkè dẹ̀ nìyí, àwọn èèyàn náà máa ń wá, wọ́n máa ń sùn síbẹ̀, wọ́n máa ń káàmpù, wọ́n dẹ̀ máa ń gbé camping tent wá. So orí òkè yìí ó gùn lọ fà ni. Torí téèyàn bá fẹ́ gun, èdè jọ nìní. Téèyàn bá fẹ́ dé ọba ń yíra tí bọ̀dá mi sọ lẹ́ẹ̀kan yẹn, èdè jọ nìní. Torí ó lọ fà.